Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Nínú oṣù tá wà nínú èyí, ìròyìn nípa àwọn ànábì Ọlọ́run la máa gbọ́ àti àwọn òjíṣẹ́ èyí tí àgbéyẹ̀wò ọlọ́kọ̀jọ̀kan yóò máa lọ lórí ẹ̀ lẹ́hùn máa láǹfààní àti wò lórí ìkànnì Sunna TV Yorùbá. Kẹ́ wá farabalẹ̀ jókòó láti wòran ayọ̀ láti máa gbọ́ ọlọ́kọ̀jọ̀kan àwọn ètò tí ó máa sọ nípa àwọn ìròyìn ànábì Ọlọ́run àti àwọn òjíṣẹ́ lórí ìkànnì iléeṣẹ́ Sunna TV Yorùbá. Ẹ má gbé kó ń bẹ̀ o, ẹ sì má sùn kó ń bẹ̀ pẹ̀lú. Wassalamu alaikum warahmatullahi wabarakatuh. Sunna TV Yorùbá, ìmọ́lẹ̀ Islam pọ́nbélé ni. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله سيدنا محمد بن عبد الله وعلى آله وأصحابه أجمعين. مستمعي الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba tí ó dá gbogbo wa sáyé, tí kálukú wa ó sì pa wá láṣẹ in tá fi máa sìn, tá fi lè bójú rere pàdé. táwọn ẹnìkan wọ́n yapa sí tó fẹ́ tọ́lọ́hun torí ẹ̀ tó fi dá wa, táwọn kan sì ń tẹ̀lé tọ́lọ́hun náà. àtèmi àti yín, Ọlọ́run kó kà wá kún ẹni tí ó máa tẹ̀lé àṣẹ tọ́lọ́hun. gbogbo àwọn ẹni tó kù lérí pé wọ́n yapa sí àṣẹ tọ́lọ́hun, béèyàn ò bá tí kú àmọ́ ń tó lè ṣẹlẹ̀ lọ́la. Ọlọ́run ò máṣe bá wa darí ọkàn wọn padà sí àṣẹ tèrè Ọlọ́run, kó wá bá wa fi wọ́n mọ̀nà. la hawla wala quwwata illa billah. lẹ́yìn wá gbà náà wá tọrọ ìkẹ́gẹ́ fún ànábì wa Muhammad, ẹni tó já sí wípé Ọlọ́run bá rán níṣẹ́, ó sì wá jíṣẹ́ ìtẹ̀mí tara, kò jẹ́ lájẹ́lé, kò sì jẹ́ kó dín ikù. ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run kó máa bá ànábì, àwọn ará ilé ànábì tánàbì jẹ́ kan láàrin wọn, láwọn tó gbà fún ànábì, láwọn tó tẹ̀lé lànà ànábì, láwọn tó gbọ́rọ̀ lẹ́nu ànábì tí wọ́n tẹ̀lé rẹ̀, tí wọ́n gbà lórí bẹ́ẹ̀ tí ọlọ́jọ́ fi dé bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wọn, tí wọ́n náà ti ń bẹ lábẹ́ sàárè. Ọlọ́run ò mọ́sẹ̀ bá wa kẹ́ gbogbo wọn o, bá wa kẹ́ ọkùnrin wọn, bá wa kẹ́ obìnrin wọn, bá wa kẹ́ ọmọdé wọn, bá wa kẹ́ àgbàlagbà nínú wọn. la ilaha illallah. lẹ́yìn wá gbà náà àwọn sàábé ànábì kan lànábì jíṣẹ́ fún, àwọn tí ń jẹ́ sàábé fún ànábì tànábì jíṣẹ́ fún wọn, tí ń kó wọn jọ, tí ń ṣèdánilẹ́kọ̀ọ́ fún wọn lérí ọ̀nà ni, nínú mọ́sálásí ni, láwọn ẹni tí wọ́n gbaṣẹ́ lẹ́nu ànábì, tí wọ́n bá ànábì lògbà títí tínú wọn fi jáde láì ṣáájú ànábì. gbogbo àwọn tó ti jáde láì ṣáájú ànábì yìí ni Ọlọ́run mọ́sàbà kẹ́nìkọ̀ọ̀kan wọn. àwọn tó jáde láyé lẹ́yìn ìgbà tí ànábì jáde láyé, Ọlọ́run dákun mọ́sàbà kẹ́ àwọn náà, mọ́sàbà wa gẹ̀ wọ́n, mọ́sàbà yọ̀ sábọ̀ wọn. la ilaha illallah. lẹ́yìn wàgbà náà gbogbo àwọn tó jẹ́ tábìín, àwọn tó gbaṣẹ́ lọ́dọ̀ àwọn sọ̀hábà lọ́kùnrin wọn lóbìnrin wọn, àwọn tábìín wa tábìín wa tábìín, àwọn tó gbaṣẹ́ lọ́dọ̀ àwọn sàábé ànábì àtàwọn èèyàn bẹ́ẹ̀ títí fi wá kan gbogbo àwọn bàbá tó bí àwa náà sáyé, àwọn ìyá tó bí ẹnì kọ̀ọ̀kan tiwa náà sáyé, láwọn àfáà wa, láwọn ọ̀gá wa, lé àwọn tó já sí pé jóńjó ní sábàbí tá a fi dá nǹkan kan mọ̀ láyé lónìí tí wọ́n ti ń bẹ lábẹ́ sàárè. Ọlọ́run dákun mọ́ṣẹ́ bá kẹ́ wọn, mọ́ṣẹ́ bá gẹ̀ wọ́n, mọ́ṣẹ́ bá yọ sábọ̀ wọn o. la ilaha illallah. lẹ́yìn wá gbà náà, àwa kí gbogbo àwa mùsùlùmí jákèjádò igun mẹ́rẹ̀ẹ̀rin ayé, láwa tá ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tá a sì ń tẹ̀lé ẹ̀. Ọlọ́run ó mọ̀ fún wa gbọ́, Ọlọ́run ó sì mọ̀ fún wa tẹ̀lé, kọ́lọ́run wá jẹ́ kájèrè rẹ̀ ní gbangba alkiyama. la ilaha illallah. lẹ́yìn wá gbà náà, àwa kí iléeṣẹ́ Sunna TV Yorùbá tó jẹ́ pé àwọn ò ní nǹkan kan tí wọ́n rán láyé lọ́sàn-án lóru, kò sí nǹkan kan táwọn ń ṣe ju wípé báwo ni wọ́n ṣe mú ọ̀rọ̀ Islam tí wọ́n fọn kárí ayé, tí kálukú mọ jòkó lọ́dẹ̀dẹ̀ rẹ̀, tí ó sì mọ gbọ́ wáàsí
bí àwọn oníkálukú ó ṣe jòkó lọ́dẹ̀dẹ̀ rẹ̀ tí ó máa gbọ́rọ̀ ànábì báwọn oníkálukú ó ṣe jòkó lọ́dẹ̀dẹ̀ rẹ̀ tí ó máa gbọ́rọ̀ ọlọ́run tí ó máa gbọ́rọ̀ àwọn sàhábà tí ó máa gbọ́rọ̀ àwọn tábìín àtàwọn sálàfù sọ́ọ̀lih gbogbo wọn pátápátá látòkè délẹ̀. àwọn iléeṣẹ́ Sunna TV Yorùbá àwọn náà gbéra wọn sí dúró lórí bẹ́ẹ̀ ọlọ́run dákun tẹ̀ bá dúró ti iléeṣẹ́ náà o. iná tí máa là ń léeṣẹ́ tí iléeṣẹ́ fi máa jóná yányán ọlọ́run májọ là ń léeṣẹ́ yìí sì májọ là ń lé ẹnì kọ̀ọ̀kan wa. ìfọ̀kànbalẹ̀ òdodo ọlọ́run tẹ̀ bá yọ̀ǹda ìsílẹ̀ iṣẹ́ ìkọ́ yọ̀ǹda ìsílẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa. bákan náà àwọn ẹnìkan ní jẹ́ ọ̀gá iléeṣẹ́ náà ni àwọn bàbá wa Dr. Abdulrahim Shitu Thani ọlọ́run o ìwọlọ́ba alábò wọ́n ṣe máa bá wa fàbò rẹ bo bàbá wa lálọ́ àtàbọ̀ wọn. bákan náà akọ́nilẹ́kọ̀ọ́ ni bàbá wọ́n ń lọ wọ́n ń bọ̀ nítorí àwọn ọmọ ọlọ́mọ ọlọ́run o wọlá pé bàbá ń sáré Dr. Abdulrahim wọ́n ń sáré báwo làwọn ọmọ mùsùlùmí ó ṣe nímọ̀ nípa Islam gbogbo àwọn ọmọ tí wọ́n náà pátá látòkè délẹ̀ mọ́ ṣe wọ́n ló pè nínú Islam ṣe wọ́n láàfáàsàn ṣe wọ́n ní ọmọ tí àáfi ṣe wọ́n lọ́mọ tí ń júwe Islam fún yàn la hawla wala quwwata illa billah. lẹ́yìn wá gbaná wá kí gbogbo àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ tí àwọn dókítà wa tí wọ́n ń darí bẹ̀rẹ̀ látòrí tẹkinísíyàn wa tó já sí pé tọ̀sán tòru náà fi wà lórí iléeṣẹ́ tí wọ́n fi ń tì sọ́tún tì sósì tí gbogbo wa fi ń láǹfààní àti máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú ilé wa pẹ̀lú rọrùn Ọlọ́run àkóbá àdábá ọ̀rọ̀ ọlọ́ràn bọ́ sí bí owí tiẹ̀ Ọlọ́run dákunjọ kẹ́ni kọ̀ọ̀kan yín o àtọkùnrin yín àtobìnrin yín àtọmọdé inú yín àtàgbàlagbà inú yín Ọlọ́run dákunjọ máa bá a dáàbò rẹ̀ bò yín iṣẹ́ ìsìlámù lẹ gbé lọ́wọ́ lẹ wá ń ṣe ń bì lójoojúmọ́ lẹ́ ń fi ilé lẹ̀ lẹ́ ń fẹ́ bí lẹ̀ Ọlọ́run dákun máa bá a bójútó àwọn ilé yín àtàwọn ẹbí yín la hawla wala quwwata illa billah. lẹ́yìn wá gbà náà wá kí gbogbo ohun tí ń jẹ́ lé kí onígun mẹ́rẹ̀ẹ̀rin ayé àwọn ọmọ tí a kó sọ́dọ̀ tá ń kọ́ lẹ́kọ̀ọ́ Ọlọ́run ò jẹ́ káwọn ọmọ náà lè wúlò fáyé jẹ́ ká wúlò fún Islam àwa náà tá a wájú onísábàbí tá a fi ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ yìí Ọlọ́run agboolé ẹnì kọ̀ọ̀kan tiwa náà má jẹ́ ó dókùnkùn fún Islam Ọlọ́run jẹ́ kí ìmọ́lẹ̀ Islam jẹ́ ọmọ tàn lágboolé ẹnì kọ̀ọ̀kan wa àwọn ọmọ tá ń kọ́ lẹ́kọ̀ọ́ Ọlọ́run jẹ́ kí ìmọ́lẹ̀ Islam kó máa tàn lára tiwọn náà kó máa tàn lágboolé wọn kọ́lọ́run wá ṣe àwọn náà lẹ́ni tí ń gbé súnà nábì ga kó ṣe àwọn ọmọ tá ń kọ́ lẹ́kọ̀ọ́ àtàwọn ọmọ tiwa náà lẹ́ni tí ń rẹ bídíà ṣètánì ńlẹ̀ la hawla wala quwwata illa billah. tó lẹ́yìn ìgbà tí a ti wá gbọ́ tá a ti wá kí iléeṣẹ́ Sunna TV àti àwọn tí ń darí ibẹ̀ àtàwọn òṣìṣẹ́ ibẹ̀ àti gbogbo àwa mùsùlùmí tá a ti ṣàdúrà fúnra wa èyí tí wọ́n ní ká wá yànnà rẹ̀ lónìí òun ni pé béèyàn bá ń bẹ láyé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní man lam yas'alillaha yaghdabu alayhi Ànábì ní gbogbo ẹni tí bá ń bẹ láyé nínú èèyàn tí làákàyè rẹ̀ pé tí làákàyè yẹ ò dàrú tí gbàgbàgìrì làákàyè ò mú pó tí wèrè ò kọlù ó ní láti ní nǹkan kan ó ní láti máa fi àwọn àkókò kan lẹ̀ kó fi máa bẹ lọ́hùn sínú ayé ara rẹ̀ ẹ̀gbọ́n tí mo wí gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ èèyàn sàn án yálà òun ló dá lé iṣẹ́ lẹ̀ ni yálà òun lọmọ ọṣẹ́ tí wọ́n gbà sí ilé iṣẹ́ yálà òun lọ̀gá òun lólórí ẹbí wọn ni àbí rárá ọmọ lágboolé lọ́jẹ́ ni ní tó lè kéèyàn jẹ́ láyé tí làákàyè bá ti ń bẹ lára tí làákàyè ń tọ̀hún kò bá dàrú ó ní láti ní àwọn àkókò kan tí ó fi mọ bẹ lọ́hùn sínú ayé rẹ̀. mọ̀mí sọ ipé Ànábì wa Muhammad sọ ipé man lam yas'alillaha ẹnikẹ́ni tí làákàyè ń bẹ fún tó wá rí wípé bóyá Ọlọ́run ti ṣe nǹkan kan fóun lọ́lá ó wá rí pé ìtọ́lọ́run ti ṣe yìí ó ti ṣe láṣẹ tán òun ò tún ní bùkátà kóhun tún tọrọ òmíì mọ́ Ànábì ní ká máa sọ fún irú bẹ́ẹ̀ níbẹ̀ pé Ọlọ́run ó bínú sí i
ọlọ́run má bínú sẹ́ni kọ̀ọ̀kan wa kò sì sí nǹkan kan tọ́lọ́run ṣe fẹ́ nìkan lénìí àbí látàná náà látijọ́ táyé ti bẹ̀rẹ̀ tí ń jáyé títí fi di òní títí fi lọ díjọ́ àlùkìyámọ̀ ọlọ́run ò lè ṣe nǹkan fẹ́ nìkan tí ó tó tán yányán tí ó sọ pé tó ibi tó ọlọ́run ibi tó ṣe é dé yìí ó tó mi ọ̀fẹ́ mọ́ kò sẹ́ni tọ̀hún àfi àárẹ̀ bá àárẹ̀ bá kan ọmọ ẹ̀dá èèyàn láàrin wákàtí kan sásìkò yìí yóò sọ nǹkan míì yóò lóun ọ̀fẹ́ rú ẹ̀ mọ́ láyé àmọ́ tọ́lọ́run bá náwó oore sẹ́dá ọlọ́run náwó kan sí ìgbà ń yẹ̀ wò lọ́wọ́ ọlọ́run ti tún náwó míì sí kò ní tó yóò tún mọ níta tọ́ lóhùn yóò tún mọ nàgà gbà èwo ló tún kù lọ́dọ̀ rẹ̀ ọlọ́run tó fẹ́ fún mi ọlọ́run bùn mí kì í wá ṣe púpọ̀ tọ́lọ́run bá ń ṣe eré fún yàn nìkan ṣo náà lèyìn ó mọ̀ ṣàdúrà bọ́lọ́run bá tún ń ṣe kan tí bá tún kù káàtó náà a máa sọ fọ́lọ́run ní pọ́lọ́run o ìwọ ló la yasuqu li khaira illa anta kò sẹ́nìkan tí ń darí oore sọ́dọ̀ èèyàn tó kọjá rẹ̀ ọlọ́run wala yadfa'u durra illa anta kò sẹ́nìkan tí máa ń bá nílé aburú lọ tó kọjá rẹ̀ ọlọ́run ajá sí pé àtòore kóore wá báyàn àti káburú wá báyàn méjèèjì àtọ̀dọ̀ ọlọ́run ní ti wá èyíkéyìí tọ́lọ́run bá wá ń gbé ń bẹ́ẹ̀ tí bá ń gbé wá fún wa ń bẹ́ẹ̀ yálà oore ni a ní láti máa tọrọ àlékún rẹ̀ lọ́dọ̀ ọlọ́run tó bá sì gbà sí pé ìdàkejì tí ń jẹ́ ìnira náà ni kò sẹ́nìkan tá a sọ fún yín pé kó bá ká kúrò ju ọlọ́run ọba náà lọ nítorí ọlọ́run sọ fún yín pé amman yujibul muttarra iza da'ah ta ni máa ń dẹ́ni tára ní lóhùn nígbà tó bá pè ọlọ́run ajá sí wípé gbogbo eré ìṣẹ́jú tó lè ká wà ọlọ́run bá ń fẹ́ yí pé ká ṣe kí ni ká pè òun ká wá pé ọlọ́run yìí sunnatun min sunanil anbiya ìlànà kan ni nínú ìlànà àwọn ànábì ọlọ́run as-sabiqina láwọn ànábì ọlọ́run tí wọ́n ti lo ayé káwọn bàbá tí wá káwọn tó dé ayé ká bẹ lọ́hun nígbàtí inú wa ń dùn ká tún bẹ lọ́hun nígbàtí a bá tún rí ìnira má gbàgbé mo ní sunnatun min sunanil anbiya'i as-sabiqin súnà àwọn ànábì ọlọ́run tó ti ṣíwájú wa ni bá a bá rí wọ̀kan tó bá jẹ́ nìkan tí ń ṣàdúrà dáadáa lónìí gbogbo àwọn ànábì ọlọ́run pátápátá kò sí kan tí ò bẹ lọ́hun sínú ayé ara wọn nígbà tí ń dùn àtìgbà tí ń ṣe bí ẹni fẹ́ kan díẹ̀ bá a bá wá rí ìkùwọ́ kan lẹ́nìí tó bá sọ pé mi ò fẹ́ ṣàdúrà ajá sí pé òun tàpá sí ọ̀kan nínú gbòógì súnà tí ń bẹ lọ́dọ̀ gbogbo àwọn ànábì ọlọ́run látòkè délẹ̀ nù gbogbo atótónu mi yìí kí ni mo fẹ́ fi wí fúnra wa òun ni pé tọ́píkì wa lónìí ìntafẹ́ sọ̀rọ̀ lé lórí lẹ́nìí òun náà ni adìyẹ́tu Ibrahim alayhi salam òun náà ni gbogbo àwọn àdúrà tí ànábì Ibrahim tó ṣe àdàlálá ìtọ́ka kọ̀ọ̀kan tí ń bẹnu àdúrà kọ̀ọ̀kan tó ṣe wàlìmọ́gìzà àti ìntàdúrà náà kó lọ́wọ́ àti ìntàdúrà yẹn gbé lọ́wọ́ ìntàdúrà yẹn kó sínú àdúrà kọ̀ọ̀kan tánàbí Ibrahim ṣe àìsàn mélòó kan ń bẹ àdàlálà ìtọ́ka tí ń bẹ nínú àdúrà náà a ṣàlàyé ẹ̀ fúnra wa wàlìmọ́gìzà bákan náà ìntàdúrà yìí kó lọ́wọ́ kí ni èrò ànábì Ibrahim lórí àdúrà náà a ní láti mọ ìyànnà náà kọ̀ọ̀kan fúnra wa ni mo ṣe ń sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi pé àdúrà ṣíṣe súnà àwọn ànábì ọlọ́run tó ṣíwájú ni ìwọ náà tó wà nílé tó ń wò mí lénìí ìwọ náà tó wà nílé tó ń gbọ́ mi lénìí tẹra mọ́ àdúrà ní ṣíṣe tí bá ń dáa tí bá ń dùn nítorí pé kò sẹ́nìkan tí ń sọ pé kó máa dùn lọ́wọ́lọ́wọ́ kó máa sọ fọ́lọ́yìn pé ọlọ́run òbí ṣe ń dùn yìí má jẹ́ ó yíwọ́ bó ṣe tanná bó ṣe yí iná gbígbàdúrà mi sókè yìí má yí wálẹ̀ bákan náà tó bá já sí pé ìṣòro kan ló dojúkọ wọ má dákẹ́ pé ọlọ́run ló mú wá ọba ti yá yóò mú lọ má sọ bẹ́ẹ̀
lo súnà àwọn ànábì ọlọ́run bí wọ́n bá ń rí dùnú wọn máa dúpẹ́ wọn máa kí ọlọ́run wọn máa yin ọlọ́run wọn máa ṣàdúrà bí wọ́n bá sì rí ìtókù káàtó wọn sọ fọ́lọ́run pé ọlọ́run ò bá wa ká ìnira yìí kúrò. ànábì Ibrahim wọ́n bí ànábì Ibrahim wá ní ọmọdé wọ́n ń dàgbà bọ̀ díẹ̀díẹ̀. Àkọ́kọ́ àdúrà tí ànábì Ibrahim kọ́kọ́ ṣe ìgbà tí ń wá torí pé táwọn ẹbí bàbá tòun ń ṣe wọ̀nyí kò tẹ́ ẹ lọ́rùn ara ní ọwá kú àlẹ́ nẹ́nu bẹ́ẹ̀ náà lọ fẹ́yàwó ẹ̀ngbà tó rí pé òun dàgbà òun tó fẹ́yàwó ó fẹ́yàwó ìyàwó wá jẹ́ ẹnìkan tí ò rọmọ bí ìyàwó sọ pé òun ṣàfẹ́kù nǹkan oṣù tóun rí oṣooṣù náà ní rí nǹkan rẹ̀ aládàá rẹ̀ kí ni ìwà ń jẹ́ ìbànújẹ́ fánàbí Ibrahim. Gbogbo àwọn ànábì Ọlọ́run látòkè délẹ̀ nínú wọn náà ní ànábì Ibrahim. Ìdí ń jẹ́ ẹ̀dùn ọkàn ẹnìkọ̀ọ̀kan wọn ni pé iṣẹ́ tọ́lọ́run gbé láwọn lọ́wọ́ táwọn ń gbé lọ́wọ́ táwọn ń jíṣẹ́ rẹ̀ yìí ó yẹ káwọn rí àrólé tó ti lè gbaṣẹ́ náà lójú ayé tàwọn tọ́kàn tàwọn ti balẹ̀ pé bí ikú bá dé tó bá pa àwọn lónìí ọkàn tàwọn balẹ̀ pé àwọn ti ní àrólé tí iṣẹ́ ẹni tí ó tó fi máa tẹ̀síwájú tí iṣẹ́ ẹni ò fi ní dúró. Ìdí ń jẹ́ ìbànújẹ́ gbogbo àwọn ànábì Ọlọ́run nù tí wọ́n fi máa ń sunkún ọmọ síwájú Ọlọ́run. Gbogbo àwọn ànábì Ọlọ́run yìí àwọn èyí sunkún ọmọ nítorí afẹ́fẹ́ yẹ̀yẹ̀ ayé wọ́n èyí sunkún nítorí pé kí wọ́n lè ka ọmọ fún mi pé òun náà bímọ rẹpẹtẹ ọmọ rẹ̀ ló wà nílùú báyìí ọmọ rẹ̀ ní mílíọ̀dẹ́ báyìí ọmọ rẹ̀ ló ní ó ti níye báyìí ní káǹt. Rárá àwọn ànábì Ọlọ́run sunkún bẹ́ẹ̀ ẹkún wọn ni pé báwo la ṣe gbà rí ọmọ tí ó ti tètè jogún iṣẹ́ Ọlọ́run táwa gbé lọ́wọ́ lónìí tọkàn táwọn fi balẹ̀. Lọ́jọ́ àdúrà tí ànábì Ibrahim kọ́kọ́ ṣe nígbà tí ojú ọmọ bẹ̀rẹ̀ sí pọ́n tí ò rọ́mọ bí ọdún kìíní ọdún kejì tí ó ti fẹ́ yàwó tí ó wá bẹ̀rẹ̀ sí sọ fọ́lọ́n pé Rabbi habuli minas salihin Rabbi habuli minas salihin Ọlọ́run ọba mi o ọba tó dá mi wáyé lójijì tí ó sì lágbára àti fún mi lóyún tí ń lágbára àti máa fún mi jẹ fún mi mu pẹ̀lú gbogbo ètò ayé ó ní kí gbogbo rẹ̀ kó máa ṣe déédéé mi habuli minas salihin mò ń gbẹ̀ngbẹ̀ ọmọ Ọlọ́run ò bùn mí lọ́mọ tó yanjú bùn mí lọ́mọ rere ọmọ tó já sí wípé bẹ́mi gan bá ń rí inú mi ó máa dùn báwọn aráàlú bá ń rí inú wọn ó máa dùn báwọn ẹbí mi bá ń rí wọn máa fi tọrọ ọmọ. Kí ló fà tí ànábì Ibrahim fi tọrọ ọmọ tí kò sọ pé Ọlọ́run sábùn mí lọ́mọ kó dákẹ́ sórí ẹ̀ títún ńlá fún Ọlọ́run pé Ọlọ́run ò ọmọ tó bá bùn mí kọjọ́ ọmọ rẹ̀. Ìtumọ̀ ẹ̀ ní pé béèyàn bá jọmọ rẹ̀ fún bàbá àtìyá tó bí ọmọ rẹ̀ wọn ò ní dààmú jìnnà. Béèyàn bá bọ́lọ̀ bá fúnyàn lọ́mọ rẹ̀ tọ́lọ́run bá fúnyàn ní ọmọ rẹ̀ àdúgbò ibi tí a bímọ nì sí àbí ìlú tá a bí sí ìlú nì wọ́n kú oríire ńbẹ̀ lára ọmọ tí ọjọ́ ọmọ rẹ̀ tí wọ́n bí sáàrin wọn bẹ́ẹ̀ náà lórílẹ̀-èdè. Àti pé tó bá lọ jẹ́ sí pé ọmọ bá lọ jẹ́ ọmọ pàpàǹlági tó mọ bá lọ jẹ́ ọmọ àrùká ọmọkọ́mọ ọmọ àdánù tọ́lọ́run bá lọ taari ẹ̀ sọ́dọ̀ èèyàn ó ṣeéṣe kọ́mọ ní kó jẹ́ onísábàbí ìyà fún ìyá rẹ̀ àti bàbá rẹ̀ níhìn ayé kódà ó tún lè jẹ́ sábàbí ìyà fún ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ní gbangba àlìkìyámọ̀ nígbà tí ó bá jẹ́ ọmọ rẹ̀. lọ́fà l'Ànábì Ibrahim sọ pé Rabbi habuli minas salihin
àwọn ọmọ oore ní kó múnú àwọn ọmọ oore tí ń bẹ lọ́dọ̀ rẹ fitamilọ́ rẹ̀. ìntàfẹ́fà yọ nínú àdúrà yìí ni pé gbogbo ẹ̀yin tẹ́ wà lóko àgàn lọ́wọ́lọ́wọ́ tẹ́ ti bímọ ẹ má dákẹ́, ọlọ́run lọ́ba tí ìmọ̀ ṣọmọ. bọ́lọ́run bá lóun ò ní fún ẹnìkan lọ́mọ, wọn ò bí ẹlẹ́sìn kan láyé, wọn ò bí àfáà kan, wọn ò bí pásítọ̀ kan, wọn ò bí wòlíì kan, wọn ò bí oní ológun kan láyé tí ó sọ pé òun ò fún ẹni tọ̀hún lọ́mọ. bọ́ba jẹ́ bẹ́ẹ̀, ẹnìkan tí ó ti máa ń buni lọ́mọ náà ni ọlọ́run. òun náà ni ẹ máa dojúkọ lọ́sàn-án lóru. kẹ́ máa pè é ipé òun tó fi arúgbó ara tó fi fún ànábì Ibrahim lọ́mọ. nítorí pé ànábì Ibrahim ó ti ní ogógún ọdún ọ̀nà 4 àtọdún 6 ní kọ́lọ́run tó wá bùn lọ́mọ. ẹ̀sọ́ pé ọlọ́run tó bùn ànábì Ibrahim lọ́mọ má ṣe bùn àwa náà lọ́mọ. ẹlẹ́ẹ̀kejì ìyíntàdúrà yìí kó lọ́wọ́ òun ní pé bàbá fẹ́ tọrọ ọmọ náà kálà fún ọlọ́run, kálà ipé o ọmọ tí mò ń fẹ́ lọ́dọ̀ rẹ ọlọ́run kọjọ́ mọ́ rẹ, má sọ pé ọlọ́run bùn mí lọ́mọ kó dákẹ́ lórí ẹ̀, nítorí pé ọmọ pọ̀ lọ́dọ̀ ọlọ́run tí fi mọ́ ń ṣàdánwò fún yàn, kọ́lọ́run mọ́ fún ẹ ní ọmọ tí ó jẹ́ àdánwò fún ẹ. Rabbi habli minas salihin. àrí ẹ̀kọ́ ìkọ́ pé àábẹ lọ́hùn ni bàbá ní bùkátà, bàbá ti lè fẹ́ yàwó àábẹ lọ́hùn ọmọ bíbí ni, bàbá sì ti ń bẹ lọ́hùn àálà ọmọ fọ́lọ́hùn ni, ipò lọ́hùn ọmọ rẹ ni ó bùn mí, mọ́ fún mi lọ́mọ pàpà ńlá gí. nígbà tí Ànábì Ibrahim wá bímọ, túláàsì wá gbé kó nínú ìlú ibi tó bímọ yìí sí nítorí ìdí kan sékejì, nítorí orogún sí yàálé, ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ń bẹ ayé ò lè gbà mí láti máa yànnà náà rẹ̀. ìyẹn ló gbé ànábì Ibrahim lọ sọ di ẹni tó gbé lọ Ardil Hijaz, ló gbé lọ ìlú Maka. nígbà tó gbé wọn àtọmọ àti ìyá tó gbé wọn débẹ̀, ó gbé wọn kalẹ̀. àdúrà tí ànábì Ibrahim kọ́kọ́ ṣe ń bẹ ìlú Maka ńgbà náà ilẹ̀ òkó ní kìí ṣe ilẹ̀ kan tí ẹ lè gbìn kankan sí, kò sí nǹkankan tí a lè ṣe sórí ilẹ̀ náà, kìí ṣe ilẹ̀ tí a ń gbìn nǹkan sí tá a lè sọ pé a lè mú nǹkan jẹ lórí ilẹ̀ náà. ànábì Ibrahim wá kọ́kọ́ wo ìlú náà lọ gbáre. àkọ́kọ́ tó ànábì Ibrahim kọ́kọ́ tọrọ sórí ilẹ̀ ìlú náà al-amnu wal-istikrar, al-amnu wal-istikrar, ìfọ̀kànbalẹ̀. ànábì Ibrahim kọ́kọ́ tọrọ ẹ̀ sínú ìlú Maka nígbà tó dé ìlú Maka. ọ̀rọ̀ ìfọ̀kànbalẹ̀ tí ànábì Ibrahim ṣàdúrà rẹ̀ sílùú Maka yìí ẹ̀ẹ̀mejì ló ṣàdúrà náà, ẹ̀ẹ̀mejì ló ṣe nítorí káwa mùsùlùmí ká lè mọ rírì, ká lè mọ pàtàkì kí ìlú máa bẹ lálàáfíà, kí ìlú máa bẹ pẹ̀lú fọkànbalẹ̀, kó má ṣe hílàhílo, kó má ṣe àǹsáyé lọ́sùn àǹsáyé sósì, ká lè mọ pàtàkì rẹ̀. ẹ̀ẹ̀mejì l'Ànábì Ibrahim ló ṣàdúrà yìí sínú ìlú Maka. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti yẹ mọ̀ yí pé ńgbà tí Ànábì Ibrahim ńgbà tó gbé ọmọ rẹ̀ àti ìyàwó rẹ̀ dé ìlú Maka, ẹ rí wípé kò tí ì sílé ń bẹ ńgbà náà, kò sì tí ì sí à ń kọ́ Kàábà, ọ̀rọ̀ ẹ̀sìn kò tí ì ṣẹlẹ̀ ńgbà náà. l'Ànábì Ibrahim ti káwọ́ rẹ̀ méjèèjì tókè ní sọ pé Rabbi ij'al hadha baladan aminan. ẹgbọ́ bó ṣe wí, Rabbi ij'al hadha baladan aminan warzuq ahlahu minas samarat. ọlọ́run o, àdúrà náà nù o, ọlọ́run o, ij'al hadha al-balad, Rabbi ọba mi o, ọba tó dá mi wáyé tí ń ṣe jẹ ẹ̀mú mi, lílọ bíbọ̀ mi tí ń bẹ̀lẹ̀ ọwọ́ rẹ̀, ij'al hadha baladan amina,
bá mi ṣe ìlú yìí, bá mi ṣe ìlú yìí, ìlú kan ṣó yìí, bá ń ṣe nílùú tí ó fọkàn balẹ̀, má jẹ́ kí dààmú dàbò ń bọ̀ nílẹ̀ ń bọ̀ lókè mọ́jọ́ wọnú ìlú yìí. Warzuqa ahlahu mina thamarat, gbogbo àwọn tí ó padà máa jẹ́ aráàlú náà, gbogbo àwọn tí ó bá máa wá gbé bẹ́ẹ̀, fi kún ìyàwó àtọmọ tèmi wọn yìí, ó bẹ̀rẹ̀ látòrí ìyàwó mi àtọmọ mi àti gbogbo àwọn tí ó máa wá kún wọn bẹ́ẹ̀ tí ìlú náà yóò wá fi di ìlú. Ọlọ́run ò máa ṣe jẹ́ ẹ̀mú fún wọn mina thamarat, lára nǹkan eléso. Má jẹ́ kí á lálàṣí èso náà. Bí ìlú náà ti jẹ́ òkó ìlú tó jẹ́ òkó ilẹ̀ ni tí wọn ò lè gbìn kankan sínú èyí. Ọlọ́run ò, àkọ́kọ́ tí mo tọrọ ń bẹ̀ ni pé bá ń fi ìlú náà lọ́kàn balẹ̀, àwọn aráàlú náà bá ń fi wọn lọ́kàn balẹ̀. Bákan náà jíjẹ mímu wọn jẹ́ ó máa wá látara èso nírọ̀rùn. Má jẹ́ kí wọ́n torí pé ilẹ̀ náà jẹ́lẹ̀ òkó tá a lè gbìn kankan sínú ẹ̀ kó wá fi nǹkan èso kó fi jẹ wọ́n yà ń bẹ̀. Kí làgbọ́yé tí ń bẹ lára àdúrà yìí? Òun ní pé tọ́lábà Ibrahimu minallahi an yaj'ala al-balada al-haram baladan aminan. Ànábì Ibrahim ó tọrọ lọ́dọ̀ Ọlọ́run yìí pé kọ́lọ́n kó bá wa ṣe ìlú yìí, ìlú Ọ̀wọ̀ tá ń pè ní ìlú Mákà, kọ́lọ́n bá wa ṣe ní ìlú kan tó jẹ́ ìlú ìfọkànbalẹ̀ tí ogun ò ní wọ bẹ̀ tálíkì ọmọ fi dé. Nǹkan méjì ló tọrọ fún wọn bẹ̀. Ó tún á tọrọ arísìkì fún wọn, ìjẹ́ ìmú fún wọn. Àmọ́ ó wá ti ìfọ̀kànbalẹ̀ ó tì yẹn síwájú, ìyẹn ló kọ́kọ́ tọrọ. Ó ní warzuqa ahlahu, lẹ́yìn wá gbà náà ìjẹ̀mú wọn máa wá bá a ṣe fún wọn pẹ̀lú rọrùn. Wa qaddamahu ala talabi rizqi. Ànábì Ibrahim ó fẹ́ tọrọ nǹkan méjì fún ìlú, ó wá kọ́kọ́ ti ìfọ̀kànbalẹ̀ síwájú, ó tì yẹn síwájú arísìkí, ó tì í síwájú owó, ó tì í síwájú ìjẹ̀mú, nítorí pé liyu'akkida al-qa'idata al-asasiyya li istimrar al-hayat. Kí ló fà tánàbí Ibrahim kọ́kọ́ fi tọrọ ìfọ̀kànbalẹ̀ fún ìlú Mákà síwájú owó, síwájú ìjẹ̀mú ń bẹ̀? Ànábì Ibrahim ó fẹ́ fi kan ọ̀rọ̀ in tí ó gbọ́dọ̀ jẹ́ fọ̀ndàsíọ̀n ìlú kọ̀ọ̀kan láyé, ìfọ̀kànbalẹ̀ ni. Béèyàn ó bá jẹ́ lẹ́sìn inú ìlú kan, bí fọ̀kànbalẹ̀ bá sí inú ìlú náà, bó ṣe olè kẹ́nítọ̀ ń kó mọ Ọlọ́run sì tó, kò ní lè sin, kò ní lè rí lọ́wọ́n bá sìn. Béèyàn bá jẹ́ oníṣẹ́ tí owó ń wọlé fún lọ́tùn tí ń wọlé fún lọ́sì, ìlú wà ní fọ̀kànbalẹ̀ ni wọ́n fi jẹ́ oníṣẹ́ ọwọ́ ló fi ń ríṣẹ́ ọ̀hún tí lówó fi ń wọlé lọ́tùn ní fi ń wọlé lọ́sì. Àmọ́ bí ìlú kan ọba ń bẹ tí ọba sí fọ̀kànbalẹ̀ ń bẹ, gbogbo inú dàmúdàbò lẹ́wà. Ẹni tó lóun fẹ́ sin lọ́hùn kò ní lè sin lọ́hùn, ẹni tó fẹ́ ṣiṣẹ́ sinra rẹ̀ kò ní lè ṣiṣẹ́ sinra rẹ̀, ẹni tó fẹ́ ṣiṣẹ́ ìjọba kò ní lè ráyè jókòó ṣiṣẹ́ ìjọba. Gbogbo nǹkan ó máa wá dàrú. Ìyẹn l'Ànábì Ibrahim rí, lọ́lọ́run fi sínú làákàyè ẹ̀, ló fi rí wípé àkọ́kọ́ tóun kọ́kọ́ tọrọ sínú ìlú tóun gbéyàwó àtọmọ wá nínú rẹ̀ yìí, tóun sì fẹ́ bá wọn gbé bẹ́ẹ̀ dìgbà kan, àfi kóun tọrọ ìfọ̀kànbalẹ̀ sínú ìlú náà. Lẹ́yìn wá gbà náà, bí ìfọ̀kànbalẹ̀ bá ti wà, bí ìfọ̀kànbalẹ̀ bá ti jọba nínú ìlú kan, ìjẹ ẹ̀mú ìlú náà yóò máa wá ní rọrùn ni, kò ní sí dààmúdàbò. Bálátà bá gbáta lọ ọjà yóò tà á ní rọrùn, bó níyọ̀ bá gbéyọ̀ lọ ọjà yóò tà á ní rọrùn, bó níṣẹ́ ọwọ́ bá gbéṣẹ́ ọwọ́ rẹ̀ sí ṣọ́ọ̀bù rẹ̀ yóò máa rí iṣẹ́ ní rọrùn. Àwọn tó fẹ́ wá rà á náà, àwọn tó fẹ́ ṣiṣẹ́ ọ̀hún, àwọn náà máa wọlé wá bá pẹ̀lú rọrùn. Àmọ́ tí ò bá sí fọ̀kànbalẹ̀, ọjà ò ní lè jọjà. Bí ò bá sí fọ̀kànbalẹ̀ nínú ìlú, mọ́sálásí ò ní lè jẹ́ mọ́sálásí. Bí ò bá sí fọ̀kànbalẹ̀ nínú ìlú, àti lè jókòó kọ́ mímọ̀, láti lè kọ́ àwọn ọmọ nímọ̀, àbí láti lè wá jókòó àwọn ọmọ láti lè sọ pé a fẹ́ kọ́ mímọ̀ táwa náà á fi di bàbá lọ́la, kò ní lè sí. Gbogbo yẹn l'Ọlọ́run ti fi yí Ànábì Ibrahim, ló fi sọ pé Rabbi ij'al hadha baladan aminan. Ọlọ́run ò bá mi ṣe ìlú yìí, ìlú Mákà tí mo gbé ìyàwó àtọmọ mi wá yìí, bá mi ṣe inú ìlú fọkànbalẹ̀, má jẹ́ ká mogun bẹ́ẹ̀, má jẹ́ àmọ́dàmú bẹ́ẹ̀, má jẹ́ àmọ́ fìtínà bẹ́ẹ̀, má jẹ́ àmọ́ bó tilẹ̀ kó kéré tó nù fìtínà, má jẹ́ ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Wá jẹ́ kí àwọn aráàlú náà kẹ́ máa jẹ́ kí wọ́n máa mú ní rọrùn, ìjẹ́ ìmú wọn má jẹ́ ó bá nira dé. Kí ni wọ́n ń bẹ lábẹ́ àdúrà yìí?
almagiza kí ni tí ń bẹ lábẹ́ àdúrà yìí òun ní pé la yumkinu an tazdahira li ummatu aw ta'budu Allaha bitminan duna istiqrar. A lè rí ìjọ kan àbí ká rí ìlú kan tí ó sọ pé òun fẹ́ sin lọ́hùn pẹ̀lú fọkànbalẹ̀ bí ó bá sí tí ó sọ pé òun fẹ́ máa sin lọ́hùn láì sí fọkànbalẹ̀. Ẹni tó rí fọkànbalẹ̀ ní ń jòkó ni ó ṣàlùwàlá tán yóò wá gbé tàpí yóò tẹ bóyá ní ilé ara rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ẹni tí bí fọkànbalẹ̀ bá ń bẹ ní ìlú kan lèyàn ó ṣàlùwàlá ńlé àbí rárá lèyàn ó sọ pé mo fẹ́ lọ mọ́sálásí láti lọ sin lọ́hùn ìfọkànbalẹ̀ ní ń bẹ lẹ́ni tọ̀hún yóò fi dàníyàn bẹ́ẹ̀. fal amunu huwa al-hadinatul ula lil ibada. bẹ́yìn ọba sin lọ́hùn bẹ́yìn ọba jọ́sìn fọ́ lọ́hùn ìfọkànbalẹ̀ làkọ́kọ́ tí ó ṣe ájú kí àwọn tó lè sọ pé òun fẹ́ sin lọ́hùn kọ́kàn rẹ̀ tó lè balẹ̀. bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ bá fẹ́ ṣiṣẹ́ àti sin ọ̀nà fún ara ẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ máa ṣiṣẹ́ láti máa jẹ láti máa mu ìfọkànbalẹ̀ náà ni ó tún wà lẹ́ni tọ̀hún náà yóò tún lè fi rí pé iṣẹ́ báyìí ló yẹ kí n lọ ṣe nǹkan báyìí ń tà ń lù báyìí nísìn àfi kí n sáré lọ gbé nǹkan báyìí kí n gbé lọ lù báyìí kí n lọ tà á. ìfọkànbalẹ̀ ń bẹ nínú ìlú ibi tó wọn náà fẹ́ kúrò ìfọkànbalẹ̀ sì ń bẹ nínú ìlú ibi tó fẹ́ lọ tajà sí ló fi ń ṣe program àti lọ tajà ń bẹ̀ ló fi fi ìfọkànbalẹ̀ ló fi kó ònú ìlú rẹ̀ ló tún fi ìfọkànbalẹ̀ ló fi dé sínú ìlú ibi tó fẹ́ lọ tajà àmọ́ bí ó bá lọ sí ìfọkànbalẹ̀ ẹni fẹ́ lọ tajà kò ní lè rí i gbé lọ ẹni tó jẹ́ aráàlú náà tó fẹ́ rajà òun náà kò ní lè jókòó kò ní lè jáde ńlé láti lọ pàdé ẹni tó fẹ́ wá tajà fún un. ó dé ní. nínú àdúrà tí Ànábì Ibrahim tún ṣe Ànábì Ibrahim ṣàdúrà ìmọ̀ Ọlọ́run lọ́kan tó yẹ kó jọba lákàn tèmi àtiwọ́ lónìí. pípọ̀ náà àwọn mùsùlùmí lónìí Ọlọ́run ti di méjì mẹ́ta lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa pípọ̀ náà àwọn mùsùlùmí lónìí tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀. Ó yẹ ká mọ Ọlọ́run lọ́ba kan ṣoṣo lọ́ba tá a mọ jọ́sìn fún ká mọ̀ pé la ilaha illallah bimana la ma'buda bihaqqin illallah ìtumọ̀ la ilaha illallah ònù. ká mọ̀ ìpọ̀ Ọlọ́run ọba nílẹ̀ lókè lọ́tún ayé lósì ayé kò sẹ́nì kankan tí ń jẹ́ ẹni tá a lè jọ́sìn fún bẹ́ẹ̀ tó kọjá òun nìkan ṣo. àwa mùsùlùmí ǹjẹ́ àmọ́ bẹ́ẹ̀ tán lé nìyányán bàbá sì mọ̀ ǹjẹ́ àgbàfọ́ Ọlọ́run bẹ́ẹ̀ lórí ẹ̀ ǹjẹ́ à ń ṣe bẹ́ẹ̀ lónìí. Ànábì Ibrahim Ọlọ́run fún un ní ìmọ̀ Ọlọ́run lọ́kan àmọ́ ó tún ṣàdúrà rẹ̀ sílẹ̀ fún rárá rẹ̀ nítorí pé kò mọ ohun tó lè ṣẹlẹ̀ lọ́la bẹ́yìn ọ̀bá tí kú kò mọ ohun tó lè ṣẹlẹ̀ sóhun kóhun tó kú bọ́ ọba tún á kú tán ó mọ ohun tó tún fẹ́ ṣẹlẹ̀ sẹ́yìn àárín fámìlì rẹ̀ lẹ́yìn ìgbà tó bá lọ tán gbogbo yẹn náà ní ba Ànábì Ibrahim lẹ́rù ó ṣàdúrà ìmọ̀ Ọlọ́run lọ́kan ní sọ pé wajinubuni wa baniya an na'buda al-asnam wàjìnúbùnì ọba mi o ìrẹ́ lọ́ba tó dá mi wáyé mo ti ríra mi lẹ́ni tí ń sìn rẹ Ọlọ́run ọba lónìí àmọ́ bẹ́yàn ọba tí kú èèyàn lè sọ pé nǹkan kan ò lè ṣẹlẹ̀ ma bayna gamudati aynin wa intibahatiha yughayyiru Allahu min halin ila halin láàrin kápájú kálà kò sí tọ́lọ́wọ̀n ò lè dá lára kò sí tọ́lọ́wọ̀n ò lè dá lára lànàbì fi máa ń ṣàdúrà nínú ìgbésí ayé tiẹ̀ náà ipe Allahumma ya muqallibal qulub thabbit qalbi ala dinik ya muqallibal qulub mo pèrè Ọlọ́run bá ti máa ń yí ọkàn mo pèrè Ọlọ́run bá ti máa ń yí àwọn ọkàn tó máa ń yí nítorí pé ọkàn àwọn ànábì Ádámọ̀ gbogbo ọkàn wa látòkè délẹ̀ bayna usbu'ayni min asabi'ir rahman ń bẹ láàrin ìka Ọlọ́run ọba méjì báyìí yuqallibuha kayfa yasha Ọlọ́run máa yí ọkàn bó ṣe wù ní mọ́ yí ni bó ṣe wù Ànábì ṣe máa sọ fọ́lọ́run pé èrè Ọlọ́run mo ti ń sìn ẹ́ lónìí ya muqallibal qulub ìwọ lọ́ba tí máa ń yí ọkàn bó ṣe wù ẹ́ thabbit qalbi ala dinik fi ọkàn mi yìí bá mi fi rinlẹ̀ sórí ẹ̀sìn rẹ má jẹ́ kí n rí nǹkan tí ó ṣì mí lọ́kàn dà tí ó yí mi lọ́kàn dà kó o lè rí ẹ̀sìn rẹ. Ó wà bẹ́ẹ̀ lọ́dọ̀ Ànábì Ibrahim tó jẹ́ bàbá àwọn ànábì Ọlọ́run. Ànábì Ibrahim sọ pé wajinubuni wa baniya an na'buda al-asnam. Ọlọ́run o èmi Ibrahim lémi jìnnà sí òrìṣà má ṣe mí gbogbo tó lè kó ṣẹlẹ̀ láyé
má jẹ́ kí n dédìí òrìṣà lọ sìn gbogbo ohun tó lè bó tilẹ̀ kó máa dáa fún mi tó láyé má lé mi jìnnà sí òrìṣà má jẹ́ kí n dédìí òrìṣà má tẹ̀ jẹ́ kí n débẹ̀ má bí pé mi dédìí pé kí n sọ pé mo tẹ̀ fẹ́ lọ sin òrìṣà fún seconds fún ìṣẹ́jú àáyá má ṣe bẹ́ẹ̀ fún mi lé mi jìnnà sí òrìṣà yanyan wà bá ní ìyà bákan náà gbogbo àwọn àrọ́mọdọ́mọ mi pátápátá àtọkùnrin wọn àtobìnrin wọn lẹ́ni tí ó bá mi láyé nínú àwọn ọmọ mi àtàwọn àrọ́mọdọ́mọ tí ò ní bá mi láyé bá mi lé gbogbo tiwọn náà jìnnà sóríṣà má ṣe wọn lẹ́ni tí ó sin òrìṣà jáde láyé má jẹ́ kí wọ́n dédìí òrìṣà rí láyé wọn. àdúrà yìí bí ànábì Ibrahim ṣe máa ṣe àdúrà yìí nù ànábì Ibrahim wá sí àdúrà yìí kó máa jẹ́ du'aun mustamirun li rabbihi bi an yujannibahu wa banihi an ibadatil asnam ó ní bọ́lùn ṣe ṣàdúrà yìí bẹ́ẹ̀ náà ní kádùá náà kó máa gbà lọ bẹ́ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run kó bọ́lùn ṣe léhun jìnà sóríṣà yìí bẹ́ẹ̀ náà ní kọ́lọ́run lé gbogbo àwọn àrọ́mọdọ́mọ tóun jìnà sóríṣà wal bara'atu min kulli ma'budin batil kìí ṣe òṣà nìkan o bákan náà gbogbo nǹkan míì táwọn èèyàn ń sìn tó jẹ́ irọ́ ní bẹ́ẹ̀ ẹ gbọ́ kìí ṣe òṣà nìkan ṣe tá a fún lójú tá a fún nímú o àwọn nǹkan míì wà táwọn ẹlòmíì ń sìn tí kìí ṣe òṣà tí wọ́n fún lójú tán fún nímú nǹkan míì làwọn fi ṣe ọlọ́run tiwọn tí wọ́n ń sìn lànà bíbí rẹ̀ mi ṣe sọ pé wà bá níyà anna abudul asnam yẹn bẹ̀ máa ná albaratu min kulli ma'budin batil gbogbo nǹkan míì táwọn ẹlòmíì ń sìn lẹ́yìn ọlọ́run tí kìí sì ṣe nǹkan òdodo kan ni tí kìí ṣe ọlọ́run tó bá ti yàtọ̀ sọ́lọ́run ọlọ́run o àwọn àdọ́mọdọ́mọ mi bá mi lé wọn jìnnà kó nídìí rẹ̀ mò ń bẹ láyé mi ò sí láyé bá mi lé àwọn mi dànù kó nídìí rẹ̀. ìtọ́ka tí ń bẹ nínú àdúrà náà nù èyí tàdúrà yìí wá kó lọ́wọ́ mọ̀dìmọ́nù àdúrà yìí ń tàdúrà yìí tó kó sínú òun náà ni tarsikhul aqidati safiya òun ni pé àdúrà ànábì Ibrahim yìí ànábì Ibrahim ń fẹ́ pé kọ́lọ́hun kó mú ìdàdí ọkàn ìmọ̀ ọlọ́run lọ́kan ìmọ̀ ipò ọlọ́run ò pé méjì ọlọ́run ò pé mẹ́ta ọlọ́run kìí ṣe bàbá ọlọ́run kìí ṣe ọmọ ọlọ́run kìí ṣe ẹ̀mí mímọ́ ìyẹn lànàbí Ibrahim ń fẹ́ pé kọ́lọ́run fi rinlẹ̀ sínú ọkàn ti tòun àti gbogbo ohun tí ń jẹ́ àwọn ọmọ tòun látòkè délẹ̀ bọ́n òun tá ń bẹ láyé ànàbí Ibrahim lóhun ń bẹ láyé ńjọ́ tóun ń ṣàdúrà yìí mélòó lọmọ tọ́lọ́hun bu ànàbí Ibrahim ńjọ́ náà ṣebí Ismaila àti Isihaka náà ni ọ̀dà gbogbo àwọn àrọ́mọdọ́mọ tó fẹ́ jáde lára Isihaka àti Ismaila wọn ò sábà ànàbí Ibrahim láyé ànábì Ibrahim ti ṣe àdúrà sílẹ̀ fún àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ ipe in ti ń jẹ́ ìfẹ́ òrìṣà kọ́lọ̀ mọ́ fi sí wọn lẹ́mìí. tarsikhul aqidati safiya ka awlawiyatin mutlaqa lóòótọ́ nǹkan pọ̀ tá a lè tọrọ fún ọmọ bàbá bímọ sáyé bí bàbá bá bímọ àkọ́kọ́ ni yóò máa ṣàdúrà yìí pé kọ́lọ̀ ń jẹ́ ó dáa fọ́mọ tòun jòun lọ bàbá ọmọ tọrọ bẹ́ẹ̀ fúnra rẹ̀ fún ọmọ rẹ̀ yóò bá jásí pé olùmọ̀ ní bàbá àbí ìyá yóò mọ̀ sọ pé tó bẹ́ẹ̀ mi ṣe nímọ̀ lónìí táyé ń gbé mi gẹ̀ yìí bàbá ọmọ rò bẹ́ẹ̀ pé àrọ́mọdọ́mọ mi jẹ́ kí wọ́n nímọ̀ náà kó ju tèmi lọ ibi tí tèmi ń parí sí lónìí ibẹ̀ ni kí ti àwọn ọmọ mi àtàrọ́mọdọ́mọ mi kó ti bẹ̀rẹ̀ nínú mímọ̀ àbí bẹ́ẹ̀ bá jẹ́ olóyè bóyá lóyè ìjọba ni bóyá lóyè Islam náà ni bóyá lóyè ayé yìí náà ni bóyá òye àárín ìlú náà ni èyàn mọ̀ wòra rẹ̀ lérí ipò yóò máa sọ pé tó bọ́lọ́hun ṣe mí yìí kọ́lọ́hun ṣe bẹ́ẹ̀ fún àwọn àrọ́mọdọ́mọ mi in ti ń jẹ́ èrò ọkàn gbogbo bàbá bímọ àti ìyá bímọ láyé nù àmọ́ kí ni alákọ̀ọ́kọ́ tó yẹ kí bàbá àti ìyá kó tọrọ fọ́mọ rẹ̀ èwo la kọ́kọ́ ń bẹ̀ kó tó tún kàn mí òun náà ni al-aqidatu as-safiya ìmọ̀ Ọlọ́run lọ́kàn tó mọ́ kangakanga ó yẹ kí gbogbo bàbá bímọ lónìí ká tọrọ ẹ̀ fún àwọn ọmọ wa gẹ́gẹ́ bí ànábì Ibrahim wàláhì ẹ̀kọ́ ń bẹ lára ànábì Ibrahim gan ẹ̀kọ́ ń bẹ lára rẹ̀ gidi fún gbogbo àtàjẹ́ bímọ
bí ó ṣe bímọ pípọ̀ tó náà ẹ̀kọ́ tá a rí kọ́ lára rẹ̀ bàbá tẹ̀lé rẹ̀ lónìí àwọn ọmọ tiwa tá a bí tó níye nì wàláhì á rí ojú rere Ọlọ́run lára wọn láyé nìyí á tún padà rí ojú rere lára wọn níjọ́ àlùkìyámà àwọn ọmọ wa yóò wúlò fún wa láyé yóò tún padà wúlò fún wa ní gbàgbà àlùkìyámà ẹni tí ò bí ju méjì lọ ẹ wo bó ṣe tọ́ àwọn ọmọ náà ẹ wá wo bó ṣe ń tọ́ wọn bó ṣe rè wọ́n kò tọrọ owó fún wọn kò tọrọ dúkìá ayé fún wọn ó ní Rabbi wàjìnúbùnì wàbàníyà nabdal asnam ọba mi o àtèmi àtàwọn àrọmọdọ́mọ mi má jà sí nǹkan míì lẹ́yìn Ọlọ́run má jà fi nǹkan míì wẹ́lọ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run gbogbo tí ó bá ṣe wá láyé ìwọ Ọlọ́run náà tó bá fi kàn wá ìwọ náà ni kò dúró tí kó mọ kó wa yọ lórí ẹ̀ má jẹ́ adébò míì nínú kí bùkátà wa tó mọ bíyá Ànábì Ibrahim ó ṣàdúrà bẹ́ẹ̀ fáwọn ọmọ rẹ̀ wa anna tawhida in ti ń bẹ lábẹ́ àdúrà yìí ká tó lọ gbàdájú o ipe ń tá ń pè ní ìmọ̀ Ọlọ́run lọ́kan huwa jawharun òun náà ni gold òun náà ni góòlù òun náà ni nǹkan tó jásí pé ó ṣọ̀wọ́n jù ìmọ̀ Ọlọ́run lọ́kan ó ṣọ̀wọ́n jù pàtàkì jùlọ ayé tiwa tá ń bẹ lónìí ẹ rí i pé ìmọ̀ Ọlọ́run lọ́kan ti ṣọ̀wọ́n nílì ìmọ̀ Ọlọ́run lọ́kan kódà ó ti fẹ́ẹ̀fẹ́ ó ti kásẹ̀ kan kó ńlẹ̀ nínú ẹsẹ̀ méjì tó ní ìkan tó kù ńlẹ̀ náà yẹn náà tó ń mì ńlẹ̀ fẹ́ẹ́fẹ́ẹ́fẹ́ ìmọ̀ Ọlọ́run lọ́kan kò sí lónìí kò fẹ́ẹ̀ sí mọ́ lónìí gbogbo àwa bàbá bímọ tòní ẹjẹ́ akọ́ṣe lára Ànábì Ibrahim ká fi ìmọ̀ Ọlọ́run lọ́kan ká fi nílẹ̀ sínú ọkàn àwọn ọmọ wa ká sọ pé Ọlọ́run ẹyọ kan ṣo ni kò pé méjì Ọlọ́run ní ń ṣe jíjẹ òun ní ń ṣe mímu òun ní ń ṣe níná òun ní ń ṣe lílò bàbá fẹ́ sùn òun náà ní ń pa wá bàbá fẹ́ jí òun náà ní ń jí wa bàbá sì fẹ́ kú yányán kò sẹ́nìkan tí mẹ́mẹ́ tó kọjá Ọlọ́run náà ká ẹja gbin ìfẹ́ kínní yìí ìmọ̀ Ọlọ́run lọ́kan yìí àti iṣẹ́ tọ́lọ́run bá ń ṣe tí fi ń jọ́ Ọlọ́run lórí wa ẹja gbin ìsẹ́mi àwọn ọmọ wa ká sì máa ṣàdúrà tọ̀ ọ́ ní kọ̀rọ̀ yàrá lóru ká máa ṣàdúrà tọ̀ ọ́ láàrin òru nígbà tá a bá ń bẹ ní sùjúd bàbá ń tọrọ fúnra wa bàbá ń tọrọ káyé wa dáa ká sì máa tọrọ kó máa dáa fáwọn ọmọ tiwa náà níbi ìmọ̀ Ọlọ́run lọ́kan ká tó wá tọrọ àwọn afẹ́fẹ́ yẹ̀yẹ̀ táyé ká wá fi ìhun náà ká fi kún fáwọn ọmọ wa nítorí pé Ànábì Ibrahim ó tọrọ ìmọ̀ Ọlọ́run lọ́kan fáwọn ọmọ rẹ̀ àti fúnra rẹ̀ gẹ́gẹ́ bí nǹkan àkọ́kọ́ tó yẹ kí bàbá bímọ kó tọrọ fọ́mọ. Ànábì Ibrahim ò sọ pé ká má tọrọ afẹ́fẹ́ yẹ̀yẹ̀ ayé àwọn nǹkan tí wọ́n ń ṣe láyé Ànábì Ibrahim ò sọ pé ká má tọrọ ẹ̀ fáwọn ọmọ wa àmọ́ nǹkan alákọ̀ọ́kọ́ ka àwòlàwíyà gẹ́gẹ́ bí nǹkan àkọ́kọ́ tó yẹ náà ni ká tọrọ ìmọ̀ Ọlọ́run lọ́kan sọ́kàn àwọn ọmọ wa. wa anna tawhida jawharun ká mọ̀ yìí pé ìtànpé ní ìmọ̀ Ọlọ́run lọ́kan yìí ó dà gẹ́gẹ́ bí góòlù ni tí góòlù àdúrà gbogbo àwọn ànábì Ọlọ́run lápapọ̀ kò sí ànábì Ọlọ́run kan nínú gbogbo àwọn ànábì Ọlọ́run títí kan Ìsá ọmọ Maryam gbogbo ọ̀rọ̀ ìmọ̀ Ọlọ́run lọ́kan yìí ó wà lẹ́nu tiẹ̀ náà tóun náà sọ títí tó fi kó sọ títí kó tó di pé Ọlọ́run gbé kó lórí ilẹ̀ kó tó gbé lọ sánmọ̀. àwa náà tá a jẹ́ bàbá lónìí ká dákun ká mọ̀ Ọlọ́run lọ́kan òun ni àdúrà tó ṣe pàtàkì jù lọ́dọ̀ gbogbo àwọn ànábì Ọlọ́run. nínú àdúrà tí ànábì Ibrahim ṣe òun ni pé ànábì Ibrahim ó tọrọ àrísìkí lẹ́yìn ìgbà tó tọrọ al-aqidatu as-safiya ó tún wá tọrọ àrísìkí tí ń jẹ́ ti ìgbádùn ayé nítorí pé nínú nǹkan tẹ́yàn fi máa ṣoríire láyé àrísìkí pàápàá jẹ́ kan ń bẹ nínú ìṣoríire táyé àrísìkí jẹ́ kan ń bẹ. ànábì Ibrahim kò dá ẹnu dúró láì bẹ lọ́hùn àrísìkí ó wá mú ìtọrọ àrísìkí nì ó wá mú ìyẹn ọpá pọ̀ mọ́ ọpẹ́ tó fẹ́ fi kíní kan fi yé wa ń bẹ̀ ìpè pípọ̀ nínú àwọn tọ́lọ́run bá kó àrísìkí tì láyé lónìí wọ́n yìí mọ̀ ìpè Ọlọ́run ọba ló ṣe é kí wọ́n lè fẹ̀mí ìmoore hàn Ọlọ́run àwọn máa ń ròyìn pé bóyá làákàyè tàwọn mímọ̀ ṣe tàwọn ló jẹ́ káwọn di ọlọ́lá káwọn di gbajúmọ̀ káwọn di ìlú mọ̀ọ́ká
níbi mímọ̀ ṣe pípọ̀ nínú àwọn olówó lónìí wọ́n máa ń rò bẹ́ẹ̀ Ànábì Ibrahim tún bẹ lọ́hùn yẹn náà lọ́tọ̀ báwo l'Ànábì Ibrahim wá bẹ lọ́hùn gbà kágbọ́ bá l'Ànábì Ibrahim ti bẹ lọ́hùn yìí ó ní warzuqha lahum mina samarati la'allahum yashkurun ọlọ́run o ìlú Mákà tí mo gbé ọmọ mi àti ìyàwó mi wá yìí ìlú kan tó jẹ́ òkó ni àpáta ní gbogbo rẹ̀ koríko ò sí ń bẹ̀ bèèlé táwọn á fi aṣọ pé ká roko ká gbin nǹkan àbí ká gbégi kan ká lọ kò ṣẹlẹ̀ ń bẹ̀ kò lè ṣẹlẹ̀ ń bẹ̀ a sì wá kó ìyàwó àtọmọ agbé wọn wá bẹ̀ báwo ni wọ́n fẹ́ ṣe gbà kí wọ́n fi ṣẹ̀mí àwọn méjì náà ń bẹ ń bẹ̀ lónìí àwọn èèyàn padà wá bá wọn bẹ̀ ibẹ̀ wọ́n padà dìlú ọlọ́run o gbogbo àwọn tí ó padà máa wá gbénú ìlú yìí pẹ̀lú àwọn ọmọ mi àtọmọ mi àtìyàwó mi orzuqha lahum mina samarat ṣe jẹ́ ẹ̀mú fún wọn dáadáa kó ìkẹ́ rẹ̀ tì wọ́n kó àánú rẹ̀ tì wọ́n jẹ́ kí wọ́n máa mú nírọ̀rùn má jẹ́ kí wọ́n máa dààmú bẹ́ẹ̀ la'allahum yashkurun nítorí pé bọ́ bá ṣe fún wọn bọ́ bá ṣàrítì kí jẹ́ ẹ̀mú fún wọn nírọ̀rùn bí wọ́n bá fẹ́ náwó wọn rí ná nírọ̀rùn bí wọ́n bá fẹ́ jẹ nǹkan oko wọ́n ó fà ìrókò a sì ń fẹ́ kí nǹkan oko máa wá bá wọn ń bẹ̀ bí wọ́n bá jẹ nǹkan oko yìí tán tí wọ́n bá náwó fi ra nǹkan wọn tí wọ́n bá fẹ́ rà la'allahum yashkurun kí wọ́n bá lè máa dúpẹ́ fún rẹ̀ ọlọ́run ọba àjá sí wípé bọ́lọ́run bá ti kó ìkẹ́ ti àgbẹ̀ tó gbin nǹkan sóko tí nǹkan oko rẹ̀ bá ti lè yọ tó lè lọ bẹ̀ tó lè ká wá lọ lé kó dúpẹ́ fún ọlọ́run ọba tí ó bá yọ kíní ìlábẹ́ ẹlẹ̀ títí fún oṣù méjì tí fi ń di jíjẹ fóun tó fi á mú wá lọ lé yìí kó dúpẹ́ fún ọlọ́run ọba náà bàbá sì já sí pé owó lọ́lọ́run dojú ẹ̀kọ́ ẹnìkan ní rí owó pẹ̀lú ọ̀nà rọrùn bí wọn náà bá ti rí owó lọ́nà rọrùn bọ́ bá ti ná ní rọrùn ìwọ náà fẹ̀mí ìmoore hàn ọlọ́run sọ fọ́lọ́run pé ọlọ́run ó ṣe é tó ń gbé ìjẹ ẹ̀mú wá fún mi ní rọrùn tó jẹ́ kí n mọ̀ nira Ànábì Ibrahim ó ṣàdúrà bẹ́ẹ̀ pẹ̀lú gbólóhùn pé warzuqha lahum mina samarati la'allahum yashkurun àdúrà yìí kí ni bẹ́ẹ̀ Ànábì Ibrahim ó bẹ lọ́hun an yarzuqa Allahu ahlal baladi mina samarat Ànábì Ibrahim ó bẹ Ọlọ́run pé kọ́lọ́hun kó ṣe àwọn aráàlú Mákà kọ́lọ́hun kó ṣe wọ́n ní ẹni tí ó mọ̀ rí arísìkí látọ̀dọ̀ Ọlọ́run pẹ̀lú nǹkan èso kọ́lọ́hun kó ṣe arísìkí nǹkan èso fún wọn sábà ipé orí wípé ilẹ̀ náà ilẹ̀ òkó ni kò ṣe é sọ wípé ń mú nǹkan wá fún yín láti ìlú wa lọ́hùn kẹ́gbìn yín tẹ́fì máa jẹ ní rọrùn ó rí pé èèyàn ò rọrùn ǹjẹ́ àdúrà lòun gbọ́dọ̀ ṣe fún wọn bẹ́ẹ̀ nítorí pé àdúrà a máa mú nǹkan tó le a máa sọ ọ́ dẹ̀rọ̀ ìyìntẹ́yàn ọ̀tà wá kọ́ ààrẹ ìpolò ìṣẹ̀lẹ̀ ìyìntẹ́wà lérò ìpolò ìṣẹ̀lẹ̀ láyè kan fún ẹgbẹ̀rún ọdún bádùúrà bá tó lẹ̀ dáadáa ń bẹ́ẹ̀ nǹkan náà lè padà ṣẹlẹ̀ Ànábì Ibrahim rí pé ilẹ̀ Mákà ilẹ̀ kan ni tó já sí pé kò síbi tá a lè gbin nǹkan sí ó wá rí pé kò sí nǹkan kan tóun ní kápá rẹ̀ ju pé kóun ṣàdúrà síbẹ̀ lọ máa tọ́lá bí hidayati li shukri hazihi ni'am Ànábì Ibrahim tọrọ lẹ́ẹ̀kan náà yìí pé kọ́lọ́hun ṣe jẹ́ ẹ̀mú kọ́lọ́hun ṣe ní nǹkan eléso fáwọn aráàlú Mákà ó sì ti fi kún lẹ́ẹ̀kan náà pé kọ́lọ́hun kó sì ṣe atọ́nà wọn kọ́lọ́hun fọ́nà mọ̀ wọ́n báwọn aráàlú náà bá ti ń jẹ tí wọ́n bá ti ń mu nínú ìlú Mákà náà kọ́lọ́hun sì máa fi sílẹ̀ akáyì wọn bí wọ́n ṣe ti gbà tí wọ́n fi mọ mọ̀ọ́rẹ́ fọlọ́hun tí wọ́n fi máa ń fẹ̀mí ìmọ̀ọ́rẹ́ hàn tí wọ́n máa ṣe alhamdulillah fún Ọlọ́hun Ànábì Ibrahim ó tún tọrọ ẹ̀ mọ́ fún wọn lẹ́ẹ̀kan náà ẹ̀rí wípé Ànábì Ibrahim wàláhì Ọlọ́run yọ̀ǹda nǹkan fún pípọ̀ Ọlọ́run kẹ́ Ọlọ́run ṣàánú rẹ̀ bí ó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ wo bó ṣe mú àdúrà tó tò áyà kan ṣo tó fi ṣàdúrà yìí
áyà náà ló sọ̀rọ̀ nípa ìfọ̀kànbalẹ̀ ló fi tọrọ fún ìlú Mákà. Ó kó lórí ìfọ̀kànbalẹ̀ lẹ́ẹ̀kan náà ó wá eré àrísìkí sábà ìpé ó mọ̀ ìpé ìfọ̀kànbalẹ̀ òun là kọ́kọ́ tó yẹ kéèyàn máa lé láyé. Ẹ rí i pé ìlú wa ìlú Benin tá a wà yìí gbogbo àwọn tó jẹ́ ìmáàmù bẹ̀ ẹkún ìfọ̀kànbalẹ̀ ní kálukú wọn máa ń sun lórí mímbàrí. Àwọn tó jẹ́ ìjọba abẹ̀ lénìí àtàwọn tó kó ń bẹ̀ lánàá ẹkún ìfọ̀kànbalẹ̀ làwọn náà ń sun bó ṣe yẹ kí ọmọlúàbí ṣe ṣe nù. Ìfọ̀kànbalẹ̀ ó ṣe pàtàkì púpọ̀. Bí ó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ wo ìgbà t'Ọlọ́run fẹ́ ṣe ìrègùn fáwọn Kùrẹ́ṣì nígbà tó nílì ilá fi Kùrẹ́ṣì ilá fi him rìhìlátà ṣìtá ìwà sọ́ìf falẹ̀ yá àbúdú rọ́bà hadhalbayt. Ibi mọ́ lọ́gánu ó ní falẹ̀ yá àbúdú rọ́bà hadhalbayt. Àwọn Kùrẹ́ṣì tó jẹ́ àwọn aráàlú Mákà kí wọ́n máa sin Ọlọ́run bàbá tó ní ilé yìí. Ẹgbọ́n nǹkan t'Ọlọ́run bá ń wí falẹ̀ yá àbúdú rọ́bà hadhalbayt. Èmi Ọlọ́run mo mọ̀ ṣàánú àwọn Kùrẹ́ṣì. Kí ni wọ́n fẹ́ fi mọ́re fẹ́mi Ọlọ́run nígbà tí mo ti ṣàánú wọn? Mo ṣe wọ́n ní ìlú mọ̀ọ́ká, mo ṣe wọ́n ní ìlú tí gbogbo ayé ń kúrò nílùú wọn tí wọ́n wá dọ̀ wọn. Bàbá rí bẹ́ẹ̀ falyabudu rọ́bà hadhalbayt. Ọba tó ní Kàábà tó wá mọ̀ọ́mọ̀ tó gbé Kàábà sọ́dọ̀ wọn yìí Ọlọ́run ọba náà ní kí wọ́n máa sìn. Ọba tó ní ilé dúdú yìí, ilé Kàábà, ilé dáadáa yìí kí wọ́n máa sin ọba tó ní ilé náà tó gbé ilé náà kalẹ̀ sọ́dọ̀ wọn. Ẹ máa gbọ́ o. Allazi at'amahum min ju'in. Ọba àwo ló ní Kàábà tó gbé Kàábà sọ́dọ̀ wọn. Òun náà ni Ọlọ́run ọba tó já sí wípé ń fún wọn jẹ nírọ̀rùn, ń ṣe jíjẹ mímu fún wọn nírọ̀rùn. Ìdí àwọn fẹ́ jẹ wọn ìdààmú lọ̀ọ̀lú kan náà kọ́lọ́n tó gbé wá bá wọn. Gbogbo àwọn ẹni tí ń gbìn nǹkan nínú ìlú tiwọn lọ́hùn fúnra ara wọn bí wọ́n bá ti gbìn tán kí wọ́n tó jẹ́ lọ́hùn wọn kò wá lù Mákà. Àwọn ará ìlú Mákà tó jẹ́ àwọn Kùrẹ́ṣì wọ́n fà ìgbìn nǹkan oko wọ́n sì ń jẹ nǹkan oko ju àwọn tí wọ́n ń ṣe àgbẹ̀ nílùú ara wọn lọ. Lọ́lọ́run ní falyabudu rabba hadhalbayt. Ọba tí ń ṣe bẹ́ẹ̀ fún wọn tí ń fún wọn jẹ allazi at'amahum min ju'in. Ọba tí ń fún wọn jẹ nírọ̀rùn. Ọba náà ní kí wọ́n máa sìn. Ọba náà ló gbé Kàábà sọ́dọ̀ wọn. Ọba náà ní kí wọ́n máa sìn. Wa amanahum min khawf. Ọba títún wá ń fi wọn lọ́kàn balẹ̀ níbi ìbẹ̀rù pé kò sí ìbẹ̀rù fún yín. Ọba tó fi wọn àwọn ará Mákà tó fi àwọn Kùrẹ́ṣì lọ́kàn balẹ̀. Ọba náà ní kí wọ́n máa sìn. Ṣé gbọ́ bó ṣe ṣe ìrègùn fún àwọn Kùrẹ́ṣì. Àjẹ́sí wípé ìfọ̀kànbalẹ̀ nǹkan pàtàkì ni tó yẹ kó já sí pé àkọ́kọ́ ní tá máa tọrọ sínú ẹbí wa ká máa tọrọ ìfọ̀kànbalẹ̀. Àkọ́kọ́ nǹkan tá máa tọrọ sínú ìlú wa ká máa tọrọ ìfọ̀kànbalẹ̀. Àkọ́kọ́ nǹkan tá máa tọrọ sórílẹ̀-èdè wa ká tọrọ ìfọ̀kànbalẹ̀. Kódà ẹbí tiwa náà tó jẹ́ ẹbí kékeré àwa àti ìyàwó àtàwọn ọmọ wa bá àti ẹ̀jú mẹ́ta lọ ìyàwó bàbá àti ìyá àtọmọ àjú mẹ́ta lọ. Ká tọrọ ìfọ̀kànbalẹ̀ òdodo ká tọrọ ẹ̀ sínú fún ayé wa sínú ayé wa ká máa tọrọ ẹ̀ níjoojúmọ́. Ara Ànábì Ibrahim láti rí i nítorí pé ńgbà tó dé Mákà àkọ́kọ́ nǹkan tó kọ́kọ́ tọrọ síbẹ̀ òun náà ní ìfọ̀kànbalẹ̀. Ó mọ̀ pé àkọ́kọ́ nǹkan tó yẹ bẹ̀ láyé nínú ìgbésí ayé ẹ̀dá ìfọ̀kànbalẹ̀ ni. Àmọ́ bọ́lá máa yọ ìfọ̀kànbalẹ̀ kó nínú ọ̀rọ̀ ẹnìkan èmi mọ̀ nǹkan tẹ́ńtọ̀ fẹ́ ṣe tí ó rí ṣe o. Lẹ́yìn wá gbà náà kẹ́yìn wá tọrọ arísìkì gẹ́gẹ́ bí Ànábì Ibrahim ṣe tọrọ rẹ̀. Kẹ́yìn sì tọrọ lẹ́ẹ̀kan náà pé Ọlọ́run o bó bá kó arísìkì yìí tì mí ọ̀nà tí màá gbà tí màá fi fẹ́ mi mòre hàn rẹ̀ Ọlọ́run tí màá fi máa dúpẹ́ rẹ̀ Ọlọ́run bá mi fi pẹ̀lú rẹ̀ fún mi lẹ́ẹ̀kan náà gẹ́gẹ́ bí Ànábì Ibrahim ṣe tọrọ rẹ̀. Nítorí kíni gbogbo arísìkì tọ́lọ́run bá ṣe fún yàn in tó jẹ́ ká Ànábì Ibrahim kó tọrọ ìfọ̀kànbalẹ̀ ni kó tọrọ arísìkì nù o kó sì tọrọ ìfọ̀kànbalẹ̀ lórí ẹ̀. Gbogbo arísìkì tọ́lọ́run bá ṣe fún yàn tó bá yọ ìfọ̀kànbalẹ̀ kúrò nínú ẹ̀
ẹni tóun yóò rí pé òun ò ní nǹkan kan láyé kódà ẹni tóun yóò rí pé òun tálákà ju èkúté ibì kan tí ò lè rí nǹkan kan jẹ tí ò ní rí mọ́sà kan jẹ ńbẹ̀ lọ nítorí ayé afẹ́fẹ́ là ń bẹ. èkúté àwọn ibì kan òun lè rí nǹkan ó lè rí nǹkan fẹnu pa àmọ́ èkúté àwọn àyè kan kò sí nǹkan kan tó lè ṣubú látọ̀dọ̀ ti àwọn tó lọ ṣe nǹkan ń bẹ̀ tẹ́kùté ibẹ̀ lè rí jẹ. ń jásí wípé bẹ́yìn ọlọ́run bá yọ ìfọ̀kànbalẹ̀ kúrò nínú arísìkí ẹnìkan ẹni tó yóò rí pé kò sí yóò rí pé òun ò ní nǹkan kan wọn pàṣẹ fún nǹkan kan láyé àmọ́ bọ́lọ́run bá yọ ìfọ̀kànbalẹ̀ kúrò nínú arísìkí ẹ̀dá yóò rí pé arísìkí yóò sì di fìtínà mẹ́nitọ̀ òun lọ́lẹ̀ kan náà wọ́tùgíyàn bí o bá sí fọ̀kànbalẹ̀ nínú arísìkí ẹnìkan arísìkí nì náà ni ó mọ̀ tí gbọ̀ngbọ̀n ni ó mọ̀ lọ fẹnu ara ẹ̀ ni ó fi mọ̀ kọlu tí ó kó bá a. kọ́lọ́n kó fi ìfọ̀kànbalẹ̀ sínú arísìkí wa kọ́lọ́n kọ́kọ́ yọ̀ǹda ìfọ̀kànbalẹ̀ fún wa náà kó wá gbé arísìkí wa kó wá ju ìfọ̀kànbalẹ̀ kó jù sínú rẹ̀ kí arísìkí kó má bàa di fìtínà kó sì má bàa di tí ó máa gbéyàn kọlu ntí ọlọ́run ọ̀fẹ́ tí ó wà padà di wàhálà mẹ́ńtọ̀ ọ̀hún lọ́wọ́. gbogbo àwa gbajúmọ̀ lónìí gbogbo àwa ọlọ́lá lónìí gbogbo àwa tọ́lọ́run ṣàánú fún lénìí gbogbo àwa náà ta ti rí pé ọlọ́run ọba ṣàánú mi alhamdulillah ẹja ìfọ̀kànbalẹ̀ tí ń bẹ pẹ̀lú wa tí ọkàn fi balẹ̀ ẹni lórí arísìkí wa ẹni tí ó ní owó ní kọ́ńtì títí tí ń ṣe alhamdulillah àwa náà ti di mílíàdẹ̀ àwa náà ti di mílíàdẹ̀ ọkàn rẹ ló balẹ̀ ló fi jókòó ló fọkàn sí gbogbo owó tó ní kọ́ńtì ló fi ń sọ pé àwa náà ti wọnú mílíàdẹ̀ ó yá tọrọ àlékún ìfọ̀kànbalẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ó tọrọ àlékún ìfọ̀kànbalẹ̀ fáwọn àrọ́mọdọ́mọ rẹ kí arísìkí rẹ náà tó fi jẹ́ mílíàdẹ̀ ni bí wọ́n bá rí ìfọ̀kànbalẹ̀ fi lò ó káwọn ọmọ rẹ náà káwọn náà rí ìfọ̀kànbalẹ̀ fi jogún rẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n bá lọ tán kí wọ́n lè rí ìfọ̀kànbalẹ̀ fi lò ó kí agboolé yín kó má bàa di wàhálà kó má bàa di pé mílíàdẹ̀ tí wọ́n fi lẹ̀ kó má bàa jẹ́ sí pé kó má di pé mílíà tí wọ́n fi lẹ̀ kó má bàa di pé mílíà tí wọ́n fi lẹ̀ fáwọn ọmọ táwọn ọmọ jogún rẹ̀ ní wọ́n padà dá ogun sínú agboolé yín ní wọ́n padà dá ogun sínú ìlú yín ní wọ́n padà dá wàhálà lẹ̀ sórílẹ̀-èdè yín. Ìfọ̀kànbalẹ̀ ṣe pàtàkì o. Nínú àdúrà tí Ànábì Ibrahim tó ṣe táàtòrí ìdánilẹ́kọ̀ọ́ ń bẹ̀ Ànábì Ibrahim tó sọ pé Rabbi ij'alni muqima salati wa min zurriyyati Ọlọ́run o ṣe mi Ibrahim ṣe mí ní kírun fún rẹ̀ Ọlọ́run bákan náà gbogbo àwọn ọmọ mi látòkè délẹ̀ ṣe àwọn náà ní kírun má ṣe wọ́n ní kèfèrí. Àdúrà yìí àdúrà tí ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn tàjẹ́ bàbá bímọ lónìí táwa náà gbọ́dọ̀ mọ̀ ṣe nìyẹn ní kọ̀rọ̀ yàrá kásìmọ̀ wá ṣiṣẹ́ tọ̀ lérí àwọn ọmọ náà nítorí náà ni pé gbogbo ọmọ tá a bá bí tí Ọlọ́run bá ṣe ní ẹlẹ́sìn lọ́lọ́run padà ṣe lójú ayé àwa tá a jẹ́ bàbá rẹ̀ ẹlẹ́sìn náà lọ́lọ́run tó padà ṣe ọmọ nì lẹ́yìn ìgbà tí bàbá rẹ̀ tó bá lọ tán nítorí náà káwọn ọmọ ká má bàa di ẹlẹ́sìn lójú ayé wa ká má bàa di ẹlẹ́sìn lẹ́yìn ìgbà tá a bá jáde láyé ẹ dákun ẹja máa ṣàdúrà yìí fáwọn ọmọ wa ká sì máa ṣiṣẹ́ tọ̀ ká sì máa kọ́ wọn lẹ́sìn kí Ọlọ́run dákun mọ́ṣẹ́ gbàdúrà ẹnìkọ̀ọ̀kan wa àdúrà Ànábì Ibrahim pọ̀ dáadáa àmọ́ díẹ̀ tá a rí ṣe ń bẹ̀ náà rè kọ́lọ́run dákun mọ́ṣẹ́ lè náà ní àṣemọ fún àwa náà tá a ṣe fúnra wa díẹ̀ tá a sọ yìí Ọlọ́run dákun mọ́ṣẹ́ lásọmọ fún wa ẹ̀yin náà tẹ́ gbọ́ ńlé Ọlọ́run dákun mọ́ṣẹ́ lágbọmọ fẹ́yìn náà àwọn tó náwó ètò yìí tẹ́ fi láǹfààní tẹ́ fi ń gbọ́ ètò yìí tẹ́ fi ń wo ètò yìí àwọn bàbá Sẹ́fù Sàkáàrì kọ́ ṣe Ọlọ́run ò má bọ̀lọ́ àwọn jẹ́ o má da wàhálà sínú ayé wọn má da fìtínà sínú ayé wọn la hawla wala quwwata illa billahi al-aliyyil azim wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Allahu akbar, Allahu akbar, Allahu akbar. La ilaha illallah, Allahu akbar, Allahu akbar.
الله أكبر الله أكبر ولله